nǹkan tó wá ń jẹ́ kí àwọn ètò yẹn tún máa mú fún ni pé àwọn ìlú táyìn lọ́mọ wúrà ń lù yẹn ìlú gbogbo ìlú tí bàbá wa àyìn lọ́mọ wúrà lù látòkè délẹ̀ pátá òun ló wà lórí mi. kábíyèsí Olódùmarè. ìlú àyìn lọ́mọ wúrà lù nínú volume 12 nínú volume 13 nínú volume 14 nínú volume 16. wọ́n ní Raufu pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ onímọ́tò Alhaji Adéọlá ó ṣènáwó yẹn ó kọ yọyọ. ẹ jẹ́ n play eléyìí fẹsẹ̀ múlẹ̀ kẹ́ ẹ tún gbé wa débẹ̀. nàjẹ́ ń lọ ìfẹ́ lọ́dún ló lẹ̀ gbá aláké. ibi tí mo fẹ́ lò gangan nìyẹn ṣe ẹgbọ́n ohun tí ibẹ̀ yẹn sọ já bẹ́ẹ̀ mo ń bọ̀ orin tí wọ́n play yẹn volume kí nìyẹn sà. volume 13 ìṣeélé. volume 13 ìṣeélé ẹ̀dùn ọ̀nà agbárí volume lẹ́yìn náà gbé wálé ayé ni ibẹ̀ yẹn orin yẹn ta kókó mo ti yọ gbogbo ẹ̀ lẹ̀ ó sì kẹyọ̀ kan sí o ẹ kí ni bàbá sọ ń bẹ̀ yẹn gangan ná lẹ́yìn pé ìfẹ́ lódùn ló lẹ̀ gbá aláké tó bá ti wá débẹ̀ màá wá máa jẹ ayé lọ́gẹ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yín pé bàbá Alhaji Anamora wọ́n kí ẹgbẹ́ lọ ni mo ti kọ́tà sílẹ̀ bí aṣọ tó gbò ẹgbẹ́ ìfẹ́ lódùn ni mo máa bá a lọ. ẹ̀gán ó pé kóyìn má dùn lódodo ṣẹ́rí bí nǹkan ṣe ń lọ ìfẹ́ lódùn ló lẹ̀ gbá aláké. gbàtọ̀ wá kọrin yẹn wọ́n kí gbogbo ẹgbẹ́ tán wọ́n kí gbogbo ẹgbẹ́ tán wá kú bàbá ẹgbẹ́ wọn bàbá wa Alhaji Rauf Adéọlá tí wọ́n jẹ́ bí chairman àwọn onímọ́tò nígbà yẹn onímọ́tò ni wọ́n ẹ̀dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń àwọn onímọ́tò ń gbà yẹn ṣe mọ̀ wípé àwọn alágbára ló ń ṣiṣẹ́ mọ́tò ọmọ àṣekún ò lè ṣiṣẹ́ mọ́tò títí dòní náà. ìgbà táyìn lọ́mọ wúrà wá fẹ́ kí bàbá. fẹsẹ̀ múlẹ̀ ọ́ sọ fọ́lùmù tẹ́lẹ̀ yìí wà kíní kan mo ṣáà gbọ́ Múrítàlá nínú eléyìí tí mo fẹ́ wọ̀ yìí n tó wá sọ ń bẹ̀ ṣàlàyé fún wa fẹsẹ̀ múlẹ̀ mò ń bọ̀ ó yẹ jẹ́ iye ẹ̀ kí gbogbo èèyàn tún gbọ́. ẹni ẹ pa ni mo kàn ń gbọ́ ẹni ẹ pa ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn bíi tèmi báyìí náà dé dórí ẹlòmíì tó dàgbà òní ní ọ̀sẹ̀ mọ̀ tún mọ àwọn nǹkan kan tí Àyìnlá Ọmọwúrà sọ ṣé Múrítàlá ń wọ́n pa ni ṣé Múrítàlá lọ́pọ̀ àyàn volume kí eléyìí wà kákọ́ gbé láti bẹ̀. eléyìí ni volume 9. volume kílẹ̀ pé. volume 9 létí Múrítàlá Muhammed. volume 9 létí Múrítàlá Muhammed bàbá ẹ̀yàn wà nínú orin yẹn kí l'Àyìnlá ń gbìyànjú àti kọ nínú orin yẹn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yín pé wọ́n pa Múrítàlá Muhammed ní àwọn Dimka àti Bisala Dimka Buka àti Bisala gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nígbà náà lọ. so Àyìnlá wa ń fi orin yẹn kẹ́dùn nítorí pé ẹ̀mọ̀ Múrítàlá ṣe dáadáa nígbà náà lọ tí gbogbo àwọn tó bá mọ orin gbọ́ dáadáa ẹ máa ń pé àárín ibẹ̀ yẹn tẹ́ play nísìn orin bíi emotional ohun àrò ni tẹ́tẹ́ lómi gan lè máa fẹ́ lè máa yọ ẹlòmí lè máa gbọ́n gbà náà lọ kó máa yọ mi lójú. emotional voice. ó wá ní Bisala. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ètò tá a gbéyẹ̀wò lónìí mọ́jàgbàlagbà ọ̀kan mọ́jọ́mọ́ kékeré ò túmọ̀ sí pé kò lè yàn wá nú ẹ mọ wàlejò mi lórí ìjókòó bẹ́ẹ̀ ń ọ̀fẹ́ sọ léyàdílé pẹ́ ọ̀pàdé àgbà lọ́nà òní ó bùn ọ́ ní kíni òní ó bùn ọ́ lọ́gbọ́n ó sì rẹ́rù gèlè mọ̀ lórí àgbàlagbà ọ̀gbà bọ́ bá jẹ́ bínú agọ̀ lọ́ba lára ẹ̀ múmẹ́ǹtì yẹn agọ̀ náà làgbàlagbà yẹn ó bùn ọ́ ẹ mọ̀ share ẹ mọ̀ follow ìkànnì Adéyínká Àyìndé live yìí ọ̀rọ̀ àwọn olórin àtijọ́ ńlá àgbéyẹ̀wò lónìí oríṣiríṣi nǹkan ni wọ́n ti sọ sẹ́yìn oríṣiríṣi orin ni wọ́n ti kọ oríṣiríṣi òwe náà ti lò ìyẹn nínú orin tí wọ́n ti kọ sẹ́yìn láyé àtijọ́ ó dẹ̀ ṣe ń bá gbàmú láyé òde òní ṣùgbọ́n àtèmi àtẹ̀yìn tí ọ̀yẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ àìmọye nǹkan míì tá a mọ̀ nínú nǹkan táwọn olórin yìí ti sọ tèmi àtẹ̀yìn mọ́ ń jẹnu wúyẹ́wúyẹ́ sí bí àkọ́bí ewúro ẹlòmíì àfẹ́yìn kẹ bí owó agánrán nígbà táàrin yẹn ò yé wa àwa máa wí àgàgàgà ṣùgbọ́n màá kọ́kọ́ gbé e látọ̀dọ̀ ta ni olóògbé Àyìnlá Ọmọwúrà ẹni tó mọ ojú ògùn báyìí nípa bìnírè ìdí nìyẹn tá a fi lọ gbé èèyàn wa ẹni bí ẹni ọ̀pọ̀ ńlá àkàyè ọ̀jọ̀gbọ́n ni ẹni gba ojúmọ̀ ni wọ́n ń pè ń gbajúmọ̀ tí mo lọ gbé wá lónìí ẹ mọ̀ ògbé eléyìíkẹ́ bí àgbàlagbà arúgbó lẹ́mọ̀ rò pé kọ́ wá yàn wá nínú kíni nínú àwọn ohun t'Àyìnlá Ọmọwúrà ti sọ sẹ́yìn tí ò yé wa sí ṣùgbọ́n bí yẹn bá ti pọ̀ ní làákàyè bá ìjọmọ kékeré lonítọ̀hún wọ́n ní sàwáwò àwọn àgbàlagbà ni ẹ gbóòkọ àlejò mi nísìn. ẹ
ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá káàkiri àgbáláyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí ètò Adéyínká Àyìndé live. ẹ ṣeun púpọ̀ sá. mo fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ yín kí gbogbo àwọn èèyàn mọ ẹni tá a gbé wá sórí ètò lónìí. Orúkọ tèmi ò yí padà, Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ sí Fẹsẹ̀múlẹ̀ náà ni òun lorúkọ tèmi ń jẹ́. Fẹsẹ̀múlẹ̀. àwọn ni mo fẹ́ kí wọ́n fẹnu ra wọn dárúkọ yẹn nítorí pé orúkọ tí wọ́n sọ ọmọ báyìí ní ìjánu ẹ̀ Fẹ́mi ọmọ Ògúndé yìí aka Fẹsẹ̀múlẹ̀ táwọn eléèbó mi ó tún pé àáká Fẹsẹ̀múlẹ̀. àwọn nǹkan kan tó ta kókó nínú orin Àyìnlá Ọmọwúrà ó láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan táyìnlá Ọmọwúrà ti sọ tó jẹ́ ń pé nígbà míì àgbọ́túngbọ́ ẹlòmíì ti gbọ́ fún bíi 40 years síbẹ̀ àwọn kinní yóò yé ṣùgbọ́n Ọlọ́run ọba mi bùn yín lẹ́bùn ẹ̀ ó bùn yín lóye ẹ jẹ́ nǹkan gbé láti bí ìsà ṣé mọ̀lẹ́bí Àyìnlá Ọmọwúrà ní ìsà. Mi ò kì í ṣe mọ̀lẹ́bí bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà, a dẹ̀ kì í ṣe ọmọ àdúgbò kan náà. ẹ tán mọ́ wọn rárá. mi tán mọ́ wọn rárá. bó o lẹ ṣe wá ní làákàyè bó o lẹ ṣe wá lóye ìmọ̀ tú gbogbo pẹrẹpẹrẹ orin Àyìnlá Ọmọwúrà ìsà. ó yọ Ọlọ́run. ó yé Ọlọ́run. nítorí àwa náà àlè sọ nǹkan tó sún wa dédìí ẹ akọ̀bára wa ń di ẹ náà ni. kábíyèsí. ẹ̀bùn tọ́lọ́run bá ti fún yàn gẹ́gẹ́ bí Àyìnlá Ọmọwúrà náà gẹ́gẹ́ bó ṣe sọ ní àwọn abámọ̀ bíi idán ni. wọn abámọ̀ bíi idán ni. ṣé ẹgbọ́n ti Fẹsẹ̀múlẹ̀ sọ ó ní ẹ̀bùn tọ́lọ́run ọba fún òun nìyẹn ni mo ṣe mọ́ ń sọ wípé falẹ̀ mẹ́bùn tọ́lọ́run ọba mi fún ọ. olórin kan sì sọ pé má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arákùnrin àbí má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arábìnrin torí Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe. pé èèyàn ń jẹ́ ẹ̀bùn nínú ayé kò túmọ̀ sí pé Ọlọ́run ó bùn lẹ́bùn ọpọlọ mo sì ń jẹ́ oyin nínú ayé ò tó bẹ́ẹ̀ kọ́ ọ má wọṣọ fi nǹkan kan bóra kọ́ wa lọ fẹ́ lọ sí afárá oyin bóyin bá mọ̀ pé òun jẹ́ oyin gan ìtakúta lóyin ọ̀tá ọ́ ẹ jẹ́ á tẹ̀síwájú nínú àwọn nǹkan yìí. Fẹsẹ̀múlẹ̀ nínú àwọn ohun tí Àyìnlá Ọmọwúrà tí wọ́n ti lò tí wọ́n ti sọ ẹ kọ́kọ́ fún wa lẹ́yọ kan ń bẹ̀ náà ẹ fún wa lẹ́yọ kan kémi ò tó gbé yín lọ síbi tí mo palẹ̀ mọ́ fún yín sà. ọ̀dà gẹ́gẹ́ bí orin bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà nínú volume 2 àjòjì kì í bó nílẹ̀ dúlẹ̀ wọ́n ní bájá ń sínwín tó bá kojú ọ̀nà ayẹra yínmíyínmí rìn wo ló máa yí gẹ̀ẹ́dú ta ni ó kìlọ̀ fárọ̀ tó rí ogun aré ìgbín pẹ̀lú àrọ̀ kí ni ìyàtọ̀ kára yóò wí. òpin àrífín ni lòdòdò kájá ó wọlé ẹkùn kó lọ jẹran bó gbàgbájú ilé wọlé ọdẹ agbẹ́yìnkù lè yọ síta á lẹ́yìn tó lógin ní bá fárígá. kábíyèsí. ọ̀rọ̀ ìṣàwòrò pẹ̀lú omi o ni wọ́n jọ ń jà àwọn tàka síra àwọn. ìgbéraga ni fólówó wọn tó fẹ́ṣọ lọ́hùn lálejò nínú pálọ̀ ni ó mú sí. bàbá àgbàlagbà. wá tẹ̀síwájú ní ṣódìgbà tí ń bá ń fi yé wọn o ṣódìgbà tí ń bá ń fi yé wọn o fáwọn tó lóye páwa lólórin àwa ni níbi kákọrin tó dọ́gba egungun bí eyín ṣànwọ́n láyé ọgbọ́n inú aáyán ó ti dénú ẹyẹ kò tó sọ pẹ̀rẹ̀ tó sáfẹ́dìyẹ níṣìlẹ̀. ẹ bá ń túbẹ̀ yẹn mú wá sà. ó ní ọgbọ́n inú aáyán ó ti dénú ẹyẹ kó tó sọ pẹ̀rẹ̀ tó sáfẹ́dìyẹ níṣìlẹ̀ yẹ́gbẹ̀jẹ ọ̀rọ̀ díẹ̀ ó tó fọlọ́gbọ́n. kábíyèsí ẹ mọ ohun tó máa ń yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ yín ní pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ nǹkan kan púrúfù ti wà ńlẹ̀ inú fọlùmù kinní kan fọlùmù 3 Àyìnlá ti sọ báyìí màá tẹ́ẹ̀sì làákàyè yín lónìí o màá gbé cerebroman cerebẹ̀ lọ́mú yín wò yémúyémú lónìí màá dán mẹ̀dúlọ̀ blongata Fẹsẹ̀múlẹ̀ wò lónìí gbogbo fọlùmù kinní kan tẹ́ ẹ mọ́ ń sọ yẹn bóyá fọlùmù ọ̀tọ̀ lẹ́ ń sọ ń gbẹ́ mọ̀ pé kò sẹ́ni tí ó wo bẹ́ẹ̀ gbogbo fọlùmù yẹn èmi náà ó pilẹ̀ àwọn nǹkan kan fún yín lónìí ẹ wàá kọ́kọ́ sọ fọlùmù tó wà ṣáájú kẹ́ ẹ tó sọ̀túnmọ̀ ẹ̀ fún wa àwọn èyí tèmi gbọ́ tí mo kọ́ mi lẹ́nu tèmi náà mọ́ jẹnu ìgbọ́n gbà téèyàn bá padà gbọ́ ìtumọ̀ yẹn pé àṣepọ̀ èmọ̀ ìṣẹ́ láti jọjọ́ yìí bàbá mò ń bọ̀ jẹ́ ń gbé láti bísà mo fẹ́ yẹ nǹkan kan sí gbogbo ọmọ Nàìjíríà létí ẹ mọ̀ ṣíà ètò yìí ẹ mọ̀ láìkì ẹ mọ̀ kọ́mẹ́ǹtì ẹ mọ̀ fọ́lò ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè là ń ṣètò eléyìí fún Yorùbá ò ní parun lọ́wọ́ mi kò ní parun lọ́wọ́ tiyín náà bí ọba wa ní parun ẹ mọ̀ ṣíà ètò yìí. bàbá wa Fẹsẹ̀múlẹ̀ ọ̀gá wa Fẹsẹ̀múlẹ̀ èèyàn fi Fẹsẹ̀múlẹ̀ mo fẹ́ mú nǹkan kan jáde nínú orin Àyìnlá Ọmọwúrà tí ń bẹ lọ́wọ́ mi ń bí ẹ má gbàgbé àdéhùn fọlùmù ń tọ́jẹ́ ẹ kọ́kọ́ sọ ẹ wàá yàn wá nínú ẹ̀ ń plé orin yẹn bí ẹ̀ẹ̀mejì ó ta kókó létí tèmi náà mo mọ̀ pé yóò sì ta kókó létí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣùgbọ́n lónìí tá a rí yín mú yẹ Ọlọ́run ó jẹ́ rí wa yàn nínú ẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ iye eléyìí sí gbogbo ọmọ Nàìjíríà létí.
mo ń bọ̀. fáǹfààní àwọn olólùfẹ́ tí wọ́n ń wo ètò ìkànnì Adéyínká Àyìndé Live yìí táwọn náà ti mọ̀ gbé àmọ́ tí kìíní ìsọ láti jọ́njọ́ yìí ọlọ́run ò ṣe tí wọ́n lọ gbé fẹsẹ̀ múlẹ̀ wá. òtítọ́ ni ẹ bá fòye gbé kò lóhùn tó bàbá Súlíà. ìyẹn ni mo gbọ́ lẹ́nu ẹnìkan. fọ́lùmù wo lórin àti pé kí l'Àyìnlá ń gbìyànjú àti sọ níbẹ̀ sà. orin tí ẹ play fún gbogbo àgbáyé tó ń wò wá òun ni volume 2 àjòjì kì í bó nílẹ̀ dúlẹ̀. òun ni volume kílẹ̀ pé. volume 2. volume 2. àjòjì kì í bó nílẹ̀ dúlẹ̀. àjòjì kì í bó nílẹ̀ dúlẹ̀. bàbá kí ni Àyìnlá Ọmọwúrà ń gbìyànjú láti sọ mbẹ̀ yẹn. gẹ́gẹ́ bí orin yẹn ṣe lọ ẹ máa rí pé nígbà tó orin yẹn máa bọ́ sí ó fẹ́ ó kọ yọyọ Àyìnlá Ọmọwúrà dárúkọ ló ń dẹgún. Àyìnlá Ọmọwúrà ń kí bàbá kan lọ ni so bàbá yẹn ló wá fi wé àárín yẹn tó fi pọ́nlé ó ní ó fẹ́ ó kọ yọyọ bẹ̀m̀bẹ́ ìlú kan ló jẹ́ ọmọ rí odò tìǹẹ̀gbọ́n ẹ̀ wọ́n mi sì ní kó tó dún òtítọ́ ni malt organ fún bí ẹ bá fòye gbé kò lóhun tó kàkàkí rárá. mò ń bọ̀ ṣé rí ohun tẹ́ ẹ sọ yẹn pé ó fẹ́ ó kọ́ yọ́yọ́ bẹ̀m̀bẹ́ ìlú kan ló jẹ́ ọmọ rí odò tìǹẹ̀gbọ́n ẹ̀ wọ́n mi sì ní kó tó dún òtítọ́ ni malt organ wàhálà ìṣẹ̀lẹ̀ mẹ́yẹ gan àmọ́ kan pé òtítọ́ ni mọ́tò ọba ń fún oríṣiríṣi bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ nígbà ẹnìkan tí ẹ máa fọ́ gbogbo ẹ̀ lójú a ní òtítọ́ ni mọ́tò ọba ń fún tí ẹ bá fòye gbé kò lóhun tó bàbá Símíà ẹ gbọ́ ṣé bàbá Símíà wà ń bẹ̀. bàbá Bíọ́lá tẹ̀ ló ń sọ. bàbá Bíọ́lá làwọn kan ń sọ. olówó tó bàbá Bíọ́lá. olówó tó bàbá Bíọ́lá ẹ tún kíní yẹn mú wálé ẹ̀kan ṣe sà. malt organ ń fún òtítọ́ ni malt organ ń fún tó bá fún ó máa fún. tẹ́ ẹ bá tún wá gbọ́ àwọn kan ń bi àríyànjiyàn yẹn àwọn kan ń dárúkọ mọ́tò ọba àwọn kan sọ pé òtítọ́ ni mọ́tò Honda ń fún mọ́ àti mọ́tò ọba àti mọ́tò Honda ṣé yẹn mú un ṣá. ká ní wípé nǹkan tí a lè fi sọ ni pé ká ní pé ní ayé ìgbà yẹn ká ní kó bá sọ pé nínú gbogbo àwọn mọ́tò tí àwọn òyìnbó ṣe jáde nígbà yẹn pé Honda ń pe ọ̀nù ẹ̀ tó bá ti ẹ̀ mọ̀ pé ká ní pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn náà máa ti mọ̀ ní ìsìn tó bá sọ pé ọ̀nù ẹ̀ òun ló láòdù jù a lè sọ pé mọ́tò Honda but a gbọ́ rí nínú tán pé àwọn òyìnbó ṣe mọ́tò kan pé Honda ló ní ọ̀nù jù so bala ifẹ̀ mọ̀ pé Honda ni. báwo la àtúnṣe wa lè fi wé mọ́tò ọba tó ń sọ yẹn náà. a lè fi wé mọ́tò ọba nítorí pé wọ́n ní pé òtítọ́ ni mọ́tò ọba ń fún bí a bá fòye gbé tá bá ní pé ká gbọ́ àárín yẹn dáadáa kò sí ọba ń bẹ̀ kò sí kò àárín yóò jọ mọ́tò ọba mọ́tò Honda láàrin yẹn tiẹ̀ ṣe ń jọ táwọn èèyàn ń sọ tá bá ní pé ẹ̀yẹn tún play ẹ̀ máa gbọ́ pé kò jọ mọ́tò ọba rárá. ẹ̀jẹ̀ tún play sà. kò lóhun tó gàgí rárá. òótọ́ ni o nítorí pé malt organ tá à ń sọ yẹn àwọn bàbá yẹn náà máa fẹ́ pe nǹkan yẹn kó lè bá orin yẹn mú. kò lóhun tó gàgí rárá òtítọ́ ni malt organ ń fún ẹ tá a bá sọ malt organ yẹn gangan ni ìdí ni wípé irinṣẹ́ orin òun náà ni malt organ wọ́n dẹ̀ sọ ń pé bí ẹ bá fòye gbé kò lóhùn tó kàkàkí rárá kí la wá fẹ́ fún wọn èé fún kíní ọba níbikíbi wọn èé mọ́tò Honda yẹn gan náà kò sọ̀rọ̀ lórí ẹ̀ àti kíní ọba àti mọ́tò Honda túmọ̀ sí pé méjèèjì ṣe irinṣẹ́ orin malt organ náà ní kíní ẹjọ́ a máa wá jọ sọ ní ìsìnmú bọ̀ ó yẹ ẹ dá aṣọ sà. ó fẹ́ ó kọ́ yọyọ bẹ̀ẹ̀bẹ́ ìlú kan ló jẹ́ lọ́mọ rí odò tìǹẹ̀gbọ́n ẹ̀ wọ́n mi sì ní kó tó dún òtítọ́ ni mọ́tò organ ń fún bí ẹ bá fòye gbé kò lóhun tó gàgí rárá. ó yá bàbá ká nìṣó wájú. ó fẹ́ ó kọ́ yọyọ bẹ̀ẹ̀bẹ́ ìlú kan ló jẹ́ lọ́mọ rí odò tìǹẹ̀gbọ́n ẹ̀ wọ́n mi sì ní kó tó dún òtítọ́ ni mọ́tò organ ń fún bí ẹ bá fòye gbé kò lóhun tó gàgí rárá. gbogbo ajíbọ̀gún ẹ mú ìpele. fàwọn ajíbọ̀gún lè máa nù yìí kò ní bàjẹ́ fún ẹ fẹsẹ̀ múlẹ̀ n ò ní wọ́ ọ tí o mọ́ ń gbé mi débẹ̀ bó dẹ̀ ṣe ń gbé mi débẹ̀ yìí gba ojú tó ń wọ̀ ní ọmọ ṣàdúrà fún ọ èmi èé fẹnu yẹpẹrẹ ní ọba gbọ́n jù mí lọ torí pé ọgbọ́n tó níyẹn ó ti fìyẹn sínú ẹ nìyẹn àjọ wà lórí ẹ̀rọ ayélujára ni ìbá wọn kan ní ń pe ẹ̀rọ ayélujára náà ní ayélukára wọ́n
ayélujára kọ́ ní íńtánẹ́ẹ̀tì ayélujára ni nígbà play yẹn lọ volume kí lẹ sọ pé ìyẹn wà. volume 2 àjòjì kì í bó nílẹ̀ dulẹ̀. àjòjì kì í bó nílẹ̀ dulẹ̀ tó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ẹ dìyẹn mú lápá abẹ yẹn o màá tún gbé fẹsẹ̀ múlẹ̀ wọ bòmí a tún wo kí ló tún ṣẹlẹ̀ lápá abẹ yẹn bóyá wọn á tún mú volume ẹ̀ wọ́n á yí wálé àbí wọ́n á yí sókè á wo volume tó wà. bàbá sáwọn èèyàn kì í challenge yín lórí pé báwo lẹ ṣe ń mọ àwọn kinní àti rẹ̀ ń tó ń pè yín. wọ́n máa ń challenge o. pé fẹsẹ̀ múlẹ̀ báwo ló ṣe mọ gbogbo àwọn nǹkan ẹ̀ báwo ló ṣe mọ gbogbo àwọn nǹkan ẹ̀. ẹ mọ̀ pé kò wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn àgbà náà ṣe sọ tó ṣe bí òwe tí ìwádẹ́ kì í ṣe òwe. so wọ́n ní onílù iná kinní kan tó ń jó lókè onílù ẹ̀ǹbẹ ní. ó ń bẹ nísàlẹ̀ odò. ẹ̀wọ̀n wa náà láwọn bàbá kan náà táwa náà sọ bẹ́ẹ̀ táwa náà ń ṣe báyìí fún pé wọn bàbá ẹjọ ya tábà débẹ̀ bàbá ìlú wo làyìn lọmọ wúrà sọ mi báyìí kí láyìn lọmọ wúrà ṣe níbí báyìí. ẹ̀yin fẹ́ pẹ́ nú ayé nìyẹn ìjókòó ti ọgbọ́n ti yín nìkan ẹ tún ń fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n àwọn èèyàn wá ń rí ẹ̀yin pé no bó dẹ̀ ṣe yẹ kó rí ìṣá àwọn bàbá tẹ̀ ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ yìn wọ́n ẹ̀ mọ́ acknowledge wọn ṣe mọ́ ń kí wọn ṣá. tí a bá acknowledge wọn náà wọn lè máa dá wa lóhùn. So bàbá mi kan tiẹ̀ wá ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn lótìtọ́ àwọn púpọ̀ ni mo sá sábẹ́ wọn pé kọ́ máa ṣe but àwọn kan wọ́n gbà tó dé stage kan wọ́n fẹ́ yẹ̀ bí ẹni wípé inú wọn ò dùn sí bí mo ṣe ń tú nǹkan yẹn fún gbogbo èèyàn ẹ mọ̀ most inú wọn àwọn kan wà lẹ́kùn wọn bí wọ́n ti dá group yẹn lẹ́bi pé káwọn èèyàn máa fowó wọnú inú group yẹn kó tó lè máa gbá wọn tún mọ́ rọ́dọ̀rọ̀dọ̀ àwọn bàbá kan wà lẹ́kùn wọn sá sẹ́yìn dé pé ti máa bí but máa kan wà lẹ́kùn orúkọ wọn jẹ́ Alhaji Bọ̀dé Sanusi wọ́n jẹ́ nìkan tó yẹ kó tiẹ̀ dúró tì mí nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ lóòótọ́ àwọn náà mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ lọ́ mọ̀ but wọ́n dúró tì mí nígbà yẹn lọ tí wọ́n jẹ́ pé tí máa bí wọ́n gan tọ́ba mọ̀ wọ́n bá mi ṣèwádìí wọ́n á dẹ̀ sọ pé fẹsẹ̀ múlẹ̀ mo tún máa ń wò pé bí amò ń disturb wọn ọjọ́ máa ní ara fẹsẹ̀ múlẹ̀ anytime ó lè béèrè lọ́wọ́ mi láàárọ̀ kùtùkùtù ó lè béèrè lọ́wọ́ mi lóru ara nǹkan tá à ń sọ náà nìyẹn káṣà máa rántí ọ̀la. kábíyèsí Olódùmarè ara nǹkan tá à ń sọ nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò yìí ọpọlọ làákàyè yín ò ní í dàrú ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú ń bi ọ̀rọ̀ tí fẹsẹ̀ múlẹ̀ sọ yìí gbogbo ohun tẹ́ ẹ bá ní tẹ́ ẹ bá mọ̀ tí ó ṣayé láǹfààní ẹ máa fi mọ àwọn ọ̀dọ́ tí bá wá ń bá yín o ẹ má pé àfẹ̀mí ìjọ ẹ bá gbé e tẹ́ ẹ ṣíra àkórun lẹ́kú o ìjọ ohun tí mo mọ̀ tí n bá fi mọ̀ ọ̀yàn tí n bá ṣe bẹ́ẹ̀ ìjọ lọ́hun ní pé wọn ṣàǹfààní fáyé nìyẹn o ẹ jẹ́ àwọ̀ fọ́lùmù nú orin Alhaji mi ẹ jẹ́ àwọ̀ nú orin Àyìnlá Ọmọwúrà mi ká tún wò bóyá ọ̀gbẹ́ni yọ sọ fọ́lùmù ẹ̀ fún wa kó tó sọ̀túnmọ́ ẹ̀ ẹ jẹ́ n play eléyìí fẹsẹ̀ múlẹ̀ kẹ́ ẹ tún gbé wa débẹ̀. Nàjẹ́ ńlá ìfẹ́ lọ́dún ló lẹ̀ gbá aláké. ṣé ẹ gbọ́ nǹkan kan mẹ́ẹ̀ ṣá mo sì ń bọ̀ ẹ̀yin tá a jọ ń gbọ́ kínní náà bàbá sọ nǹkan kan mẹ́ mo ti ń jẹnu mẹ́ẹ̀ ti pẹ́ kò yé mi mẹ́yìn ò yé mi àlejò káwọn bàbá yìí náà mọ ọ̀lànà tí wọ́n bá tún ayé wá ibi tí mo fẹ́ lò gangan nìyẹn orin tí wọ́n play yẹn volume kí nìyẹn sà. volume 13 ìṣeélé. volume 13 ìṣeélé ẹ̀dùn ọ̀nà agbárí volume lẹ́yìn náà gbé wálé ayé ni ibẹ̀ yẹn orin yẹn ta kókó mo ti yọ gbogbo ẹ̀ lẹ̀ ó sì kẹyọ̀ kan sí o ẹ kí ni bàbá sọ ń bẹ̀ yẹn gangan náà lẹ́yìn pé ìfẹ́ ló dùn ló lẹ̀ ẹ̀gbá aláké tó bá ti wá débẹ̀ màá wá máa jẹ ayé lọ́gẹ̀ ẹ̀hẹ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé bàbá Alhaji Ọmọwúrà wọ́n kí ẹgbẹ́ lọ ni mo ti kọ́ tásílẹ̀ bí aṣọ tó gbò ẹgbẹ́ ìfẹ́ ló dùn ni mo máa bá a lọ. ẹ̀gán o pé kóyìn má dùn lódodo ṣẹ́rí bí nǹkan ṣe ń lọ ìfẹ́ ló dùn ló lẹ̀ ẹ̀gbá aláké. gbàtọ̀ wá kọrin wọ́n kí gbogbo ẹgbẹ́ tán wọ́n kí gbogbo ẹgbẹ́ tán wá kú bàbá ẹgbẹ́ wọn bàbá wa Alhaji Rauf Adéọlá tí wọ́n jẹ́ bí chairman àwọn onímọ́tò nígbà yẹn onímọ́tò ni wọ́n ẹ̀dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń àwọn onímọ́tò ń gbà yẹn ṣe mọ̀ wípé àwọn alágbára ló ń ṣiṣẹ́ mọ́tò ọmọ àsìkò ò lè ṣiṣẹ́ mọ́tò títí dòní náà. bàtà Àyìnlá Ọmọwúrà wa fẹ́ kí bàbá ọgbà nǹkan pàtì lọ́wọ́ aláṣejù tó ń yájú bàbá ẹgbẹ́ wa ni Raufu pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ onímọ́tò Alhaji. mo ń bọ̀ ọgbà nǹkan pàtì lọ́wọ́ aláṣejù tó ń yájú bàbá ẹgbẹ́ wa ni Raufu pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ onímọ́tò Alhaji. Adéọlá ó ṣènáwó yẹn ó kọ yọyọ lọ́jọ́ tọ́mọ ẹgbẹ́ wa ń jó. kábíyèsí ajajajajaja fẹsẹ̀ múlẹ̀ ànílà àkàyè ayé òní tọwọ́ bọ̀ láṣẹ ọba mi Èdùmàrè jẹ́ ń túbẹ̀ yẹn pílẹ̀ kọ́ máa yẹ pé o fẹ́ lo màkàrú fún mi o.
ẹgbẹ́ onímọ́tò Adéọlá ó kọ yọyọ lọ́jọ́ tọmọ ẹgbẹ́ wọn. kábíyèsí olódùmarè gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kẹ́ ẹ ti gbọ́ orin yìí rí ṣẹ́yìn náà mọ ohun tí Àyìnlá Ọmọwúrà sọ mẹ́ẹ̀ ṣá ṣé é ṣe pé bìkan náà lèmi àti yín bìlọ́ǹgì sí níbi ẹgbẹ́ ká mọ̀ jẹnu wúyẹ́wúyẹ́ pé ọlọ́run ọba mi mọ̀ tóbi ẹ jẹ́ àjọ fohùn mú kíní yẹn kájọ mú wá láì tí ì play àmọ́ wá play àwa tẹ̀lé bàbá ó yá. ọgbà nǹkan pàtì lọ́wọ́ aláṣejù tó ń yájú bàbá ẹgbẹ́ wa ní Ràúfù pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ onímọ́tò Àlíhájì Adéọlá ó ṣènáwó yẹn ó kọ yọyọ lọ́jọ́ tọmọ ẹgbẹ́ wa ń jó. volume kílẹ̀ pọ̀ wà náà. volume 13 volume 13 ṣe é lé. lára rẹ́kọ̀dù tó wà popular ní orin Àyìnlá. kábíyèsí àjọ máa fohùn gbé ìsìn ni o màá yẹ ní ìsìn ẹ mọ̀ share ètò yìí ẹ mọ̀ comment ẹ mọ̀ like ẹ subscribe sí kànnì kíní Adéyínká Àyìndé live ẹ̀yin náà ṣáà ń rí i pé ìmọ̀lá tó fi ń jagun ìmọ̀ a mọ̀ pé gbọ́n láwùjọ ọlọ́gbọ́n ni àwọn àgọ̀ náà wọ́n mọ̀ ń pé gọ̀ láwùjọ àgọ̀ nǹkan kan ò ní ṣàlàáfíà yín tẹ́ ń wo ìkànnì yìí ó sì kẹyọ kan tí mo fẹ́ gbé yín dé o ẹ̀tí mo fẹ́ kájọ fi ohùn ká tún fi ó ti yín ká fi tẹ̀lé Àyìnlá Ọmọwúrà báyìí ó yẹ jẹ́ yín yẹ̀ ká gbọ́. nǹkan ṣe ń lọ ìfẹ́ lódùn ló lẹ́gbà lágé. ọgbà nǹkan pàtì lọ́wọ́ aláṣejù tó yájú. wọ́n ní Ràúfù pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ onímọ́tò Àlíhájì Adéọlá ó ṣènáwó yẹn ó kọ yọyọ lọ́jọ́ tọmọ ẹgbẹ́ wa ń jó. àti gẹ́ẹ̀tì yẹn nìyẹn ìyẹn kọjá líbẹ̀ ní gẹ̀ẹ́sù kò lè bà àgbẹ̀ orí bí kú ṣe wọlé ọlá ó sì wọlé ọlá lóòótọ́ kí wọ́n má wọlé Yínká báyìí kọjá dàgbà àṣẹ wa ó sì má wọlé Fẹsẹ̀múlẹ̀ náà báyìí kójú náà dàgbà àṣẹ wa ẹ̀yin tẹ́ ń gbádùn ètò yìí wọ́n tún gbé wa débì kan mo fẹ́ wo fọ́lùmù tí yẹn wà ẹ̀yin tẹ́ ń gbádùn ètò yìí yálà ní YouTube Facebook ẹ gbọ́ TikTok àbí Instagram ẹ máa gbé kùndùsì fún Fẹsẹ̀múlẹ̀ ọlọ́wọ́n ọba mi ló bùn lẹ́bùn tiẹ̀ ń tẹ́ unique yàtọ̀ sí mi nìyẹn kí là á mọ̀ wá ṣe kinní sí ṣáàwá ní mo pọ́nra wálé ẹnìkan ga jù Ọlọ́run pé kí ló dé ọlọ́wọ́n ọba mi ló gbé ọ̀gá Fẹsẹ̀múlẹ̀ ò ní wálé ò ní jábọ́ ò ní bẹ́ lóhùn kankan ò ní ṣàlàáfíà mo ń bọ̀ ń wọ̀fẹ́ sọ léyàdílé pẹ́ Fẹsẹ̀múlẹ̀ ọ̀ sọ fọ́lùmù tẹ́lẹ̀ wà kíní kan mo ṣáà gbọ́ Múrítàlá nínú eléyìí tí mo fẹ́ wọ̀ yìí n tó wá sọ ń bẹ̀ ṣàlàyé fún wa Fẹsẹ̀múlẹ̀ mo ń bọ̀ ó yẹ jẹ́ iye ẹ̀ kí gbogbo èèyàn tún gbọ́. ẹni ẹ pa. ẹni ẹ pa. ẹni ẹ pa. ọlọ́wọ́n ọba mi ti fi social media kẹ́ gbogbo wa ìmọ̀ olópin kò sí lọ́gàá àmọ́ ọkọ lọ títí ayérayé ni ẹni ẹ pa ni mo kàn ń gbọ́ ẹni ẹ pa ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn bíi tèmi báyìí náà tí ẹ dórí ẹlòmíì tó dàgbà òní ní ọ̀sẹ̀ mọ̀ tún mọ àwọn nǹkan kan tí Àyìnlá Ọmọwúrà sọ bẹ́ẹ̀ bá sì béèrè kí lọ́jọ́ orí ẹ̀ àgbẹ̀ àmọ́ ti pé ọmọ 60 ọdún lórí èèpẹ̀ ọmọ 60 ọdún tí ọmọ kìíní yẹn kì í ṣàgbàlagbà wọn fi ń ṣe àìmọye nǹkan tá a mọ̀ tẹ́gbà akàn ń jẹnu wúyẹ́wúyẹ́ níṣẹ́ volume kí eléyìí wà kákọ́ gbé láti bẹ̀. eléyìí ni volume 9. volume kílẹ̀ pé. volume 9 létí Múrítàlá Muhammed. volume 9 létí Múrítàlá Muhammed bàbá ẹ̀yàn wà nínú orin yẹn kí l'Àyìnlá ń gbìyànjú àti kọ nínú orin yẹn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yín pé wọ́n pa Múrítàlá Muhammed ní àwọn Dimka àti Bisala Dimka Buka àti Bisala gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ nígbà náà lọ. so Àyìnlá wa ń fi orin yẹn kẹ́dùn nítorí pé ẹ̀mọ̀ Múrítàlá ṣe dáadáa ń gbà náà lọ tí gbogbo àwọn tó bá mọ orin gbọ́ dáadáa ẹ máa ń pé àárín ibẹ̀ yẹn tẹ́ play nísìn orin bíi emotional ohun àrò ní tẹ́tẹ́ lómi gan lè máa fẹ́ lè máa yọ ẹlòmí lè máa gbọ́n gbà náà lọ kó máa yọ mi lójú. emotional voice. ó wá ní Bisala ẹni ẹ pa òye àdìmúkà ẹ̀wọ̀ ẹni ẹ pa nredu rogogoro èdè Ẹ̀gbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yín pé Haruna Ṣọlá bàbá wa tó bá fẹ́ kọrin wọ́n máa ń lo èdè Ìjẹ̀bú Àyìnlá Ọmọwúrà èdè Ẹ̀gbá nre àbí báwo lẹ́yìn Ẹ̀gbá ṣe ń sọ nre wà ń bẹ̀ yẹn òun rè dúró òun ló dúró gogoro lọ́hùn yẹn ẹ̀ tẹ́ pa òun yẹn lọ́kàn o Bisala Dimka ó ń pe àwọn méjèèjì rí ó ní Bisala ẹni ẹ pa òwe àdìmúkà ẹ̀wọ̀ ẹni ẹ pa nre dúró gogoro lọ́hùn yẹn o ó wá tẹ̀síwájú ní ẹ̀yin kòtò là á bòkù dé ẹni bòkù wọnú hò àríjà yìí tutù ẹ̀yin kòtò là ń bá òkú dé
tó bá fẹ́ lọ sin òkú tó bá ti gbẹ́ sàárè tó bá yẹ pé àwọn pásítọ̀ náà lọ fẹ́ sin òkú bẹ́ẹ̀ ni wọ́n á ràn díẹ̀ àṣàní bá wọnú tó bá ẹ̀ yẹ pé àwọn àfáà náà ni wọ́n á ràn díẹ̀ tó bá yẹ pé táwọn oníṣàṣe náà ni wọ́n á ràn díẹ̀ Àyìnlá wa ń gbìyànjú láti sọ fún Múrítàlá pé bóun ṣe nífẹ̀ẹ́ tó bí inú òun ṣe bàjẹ́ tó ńgbà tí wọ́n pa ẹ̀yìn kòtò lòun máa bá ẹ dé tóun bá bẹ wọnú kòtò àwọn òun máa rí jẹ àwọn kòkòrò tó máa ń jẹ ètùtù àwọn ní ètùtù àwọn kòkòrò tó máa ń jẹ òkú pé ẹni tó bá bá òkú wọnú hò á rí ja ètùtù ẹ̀yìn kòtò lábòkù dé ẹni bòkù wọnú hò á rí ja ètùtù Múrítàlá mo fojú sìn ẹ́ mo padà lẹ́yìn yẹn o tí ẹ tí wọ́n sì pé òun fojú sìn dénú kòtò báyìí òun dẹ̀ padà lẹ́yìn ẹ̀ níbi etí kòtò yẹn. kórọ̀sì yẹn wá wọlé pé ẹni ẹ pa jimka ẹni ẹ pa nredu rogogoro lọ́hùn yẹn o. tábà ní pé ká play orin yẹn síwájú díẹ̀ sí ìyẹn tó rí yẹn bá lọ síwájú ibẹ̀ tó sọ pé kákú lọ́mọdé mẹ́sàn ká fẹ́ràn ńlá bọ́rí àdàgbà lẹ́dìí ìrànà kò tọ́sọmọlúwàbí ènìyàn gidi. kábíyèsí mò ń bọ̀. ọ̀gbẹ́ni àwọn àáfàá pé kinní kan ní fáàmù àwọn kan àpè kan ní ìlíàmù bóyá fáàmù àbí ìlíàmù ní fẹsẹ̀ múlẹ̀ lò kò tí ì yé mi o wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fèmí náà kí lẹ gbé ságbárí yín kú ń bọ̀ yìí ṣé rí ohun tí ò jẹ́ kí ọ̀pọ̀ wa ọmọ kìíní ni pé ìfẹ́ tá a ní sáyìnlá ọmọ wúrà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀ wa la fẹ́ràn ká máa jó sí bíìtì àìtẹ́tí gbọ́ ohun tí wọ́n ń sọ níjìnlẹ̀ ọ̀rọ̀ kábíyèsí ẹ jẹ́ n tú kinní yẹn play bẹ́ẹ̀ ṣe fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ wá dàbí pé mi náà ti mọ̀ ń wò sí mọ́ òní mo ṣe ń mọ̀ dímúkà ẹ̀wẹ́ ni ẹ pa àpẹ Múrítàlá mo fojú sí yẹn mo fà kò yí sí náà láti tẹ̀lé èèyàn dé kótó mo ń bẹ̀ jẹ́ n tú play. nígbà ẹ̀rí ni ẹ pa òwe àdùnkà ẹ̀wẹ́ ni ẹ pa nredu rogogoro lọ́hùn yẹn o ẹ̀wẹ́ ni ẹ pa òwe ẹ̀wẹ́ ni ẹ pa nredu rogogoro lọ́hùn yẹn ẹ̀yin kòtò láàbòkù dé ẹni bòkù wọnú òwò àríjà ètùtù Múrítàlá mo fojú sí ẹnu padà lẹ́yìn Bísálà ẹni ẹ pa òwe àríjà ẹni ẹ pa dúró gbogbo làwúyẹ ẹni ẹ pa ẹni ẹ pa nredu rogogoro. fẹsẹ̀ múlẹ̀ onímọ̀ gbà fún làákàyè ẹ̀tàn yanyan èbó ìsanwó kínni wọn ìsanwó nǹkan méjì wọn lówó làákàyè ni ṣùgbọ́n mo mọ̀ pé àwọn olólùfẹ́ ìkànnì yìí àtàwọn olólùfẹ́ ìkànnì tiẹ̀ náà tí wọ́n ń wo ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí ọba bá ń dá fẹsẹ̀ múlẹ̀ lọ́la ẹ bá ń dá a lọ́la ẹ jẹ́ àsanwó mọ̀ tí ń fún wa bá a lọ iléèwé àlè gẹ́ẹ̀tì kínní káwa sanwó pé research methodology ni ó ń pe eléyìí àmọ̀ràn wo lẹ́ní fún àwọn upcoming content creator tí wọ́n ń bọ̀ lọ́nà kẹ́ ẹ tó ṣàdúrà fún gbogbo wa ká tó yọ̀ǹda yín sà. àmọ̀ràn tí mo ní fún gbogbo wa kò ju wípé tí a bá fẹ́ ṣe nǹkan ká máa gbìyànjú láti create nǹkan yẹn kó yàtọ̀ sí nǹkan táwọn ẹlòmíín ṣe. kábíyèsí. má wò pé torí pé ẹni tí ń ṣe kíni jẹ́ kí n máa follow step ẹ̀ pé tí n máa follow step wọn máa tètè mọ̀ mí. ìwọ náà kọ́ wò pé ẹdún náà tí dandan ni kí n ṣe nǹkan tí Adéyínká ń ṣe ni jẹ́ kí mi náà gbé tèmi gbá bòmí òun ló dífá fún Àyìnlá Ọmọwúrà àtèmi náà nígbà tí wọ́n ń kọrin àpàlàǹgbà náà lọ tẹ́ bá lọ wo different àwọn alápàlàǹgbà náà àwọn kan wà tó yẹ pé bí àwọn Kásímádì o àwọn tiẹ̀ pọ̀ lóríṣiríṣi tó ń kọ́ àpàtó yẹ pé ẹ lè mọ̀ pé Haruna Isola kọ́ ló ń kọrin yẹn kábíyèsí ìlànà Haruna Isola ni wọ́n ń kọ ohun wọn tún wá jọra wọn tí wọ́n bá play orin Kásímádì ò fún yín nísìn ẹ ní mọ̀ àfi tó bá sọ fún yín pé Kásímádì ò ló kọrin yìí o ẹ máa ní pé Haruna Isola ni ó kọrin yẹn so Àyìnlá wá wò pé ṣé o máa follow bọ́n yẹn ṣe ń pàpàlà ni ó wá gbé tọ̀dọ̀ tiẹ̀ yàtọ̀. gbàbọ̀ mi ló fi yàtọ̀ dòní. ẹ kórìn ẹ kò jọ fújì kò jọ pàlà kò jọ hip-hop kò jọ kíní kan wọ́n kò fẹ́ bóyá wọ́n lè pí ẹ ní bá wọ́n lè pí ẹ lẹ́wọ́ ìwé ẹ̀ kó ń lọ tó ti yẹn so òun náà ló dífá fún wa náà pé ńgbà tá a máa bẹ̀rẹ̀ mo gbọ́ pọlọ mi kalẹ̀ pé ọ̀nà òun mo lè gbé gbà jẹ́ pé àwọn máìmù tọ̀dọ̀ tèmi ó máa yàtọ̀ sí àwọn tí wọ́n máìmù àwọn orin lórí social media ní wọ́ọ̀ tí bá ṣe ọba mi Èdùbàrè. ó dàbí pé àwọn èèyàn máa ń gbọ́ nǹkan tí Àyìnlá Ọmọwúrà ń sọ bí mi ṣe gbé tọ̀dọ̀ tèmi lẹ́la ìtọ́ ni pé bí bá ṣe ń ṣe màmá kọ nǹkan tí Àyìnlá Ọmọwúrà ń sọ so àwọn tí wọ́n ti ń gbọ́ orin yẹn ti pẹ́. ẹ sì tún máa fi ẹnu yín tún un sọ náà. mi dẹ̀ yé sọ síta àwọn ayédègbà. lákọ̀ọ́kọ́ gbogbo àwọn tí ọmọ wò yín níkànnì Adéyínká Àyìndé láìfò yìí kí ni ohun tẹ́ bùkátà sí tẹ́ pé wọ́n lè fún yín. ẹ mọ̀ pé irú àwọn náà bá a ṣe wà ní a ṣe nídìí financial support. tó jẹ́ pé àwa náà à ń gbìyànjú láti ẹ̀ ti ní bíi studio kékeré kan tó jẹ́ pé
àwọn ìlú kan. bàbá kò sí kékeré studio kò sí kékeré studio. so táwa náà dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí tó jẹ́ pé àwọn kankan wà tẹ́ pé a sì fẹ́ tú gan lórí orin bàbá wa Alhaji Ayinde Ọmọwúrà bọ̀ kò ṣe nǹkan tẹ́ papọ̀ lè máa tú. àbí fẹnu lásán tún ṣákálá. ní máa dúró síbì kan níbi àlàpà kan takùn máa tú. torí pé báwọn èèyàn ṣe ń gbọ́ ilé náà ó ń já sí wọn létí tó. bẹ́ẹ̀ni so nǹkan tó wá ń jẹ́ kí àwọn ètò yẹn tún máa mú fún ni pé àwọn ìlú táyìn lọ́mọwúrà ń lù yẹn ìlú gbogbo ìlú tí bàbá wa Àyìnlá Ọmọwúrà lù látòkè délẹ̀ pátá òun ló wà lórí mi. kábíyèsí Olódùmarè. ìlú Àyìnlá Ọmọwúrà lù nínú volume 12 nínú volume 13 nínú volume 14 nínú volume 16 àfi ìtọ́ ẹ pé tẹ́ bá kọ̀ bèèrè lọ́wọ́ mi lójijì tó bá kọ̀ fò lọ bọ̀dọ̀ ẹ pé mo farabalẹ̀ máa yàn ìlú Àyìnlá Ọmọwúrà lù nínú volume 16. ẹ má tí ì sọ̀lú oyin ní fẹ́ ká sọ ìlú lónìí ẹ gbọ́ pátápátá là ń fọ́jú Déyínká kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀ ẹ wo ẹ dá akọ yín fún gbogbo ọmọ Nàìjíríà ńgbà tá a ti gbọ́ ẹ̀yin náà ń ṣe stúdíò lọ lọ́wọ́ àbí ṣùgbọ́n káwọn èèyàn kún yín lọ́wọ́ lórí stúdíò fẹsẹ̀múlẹ̀ ọ̀tọ̀rọ̀ owó fẹsẹ̀múlẹ̀ ọ̀lọ́bì ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wo ètò wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ilé ẹ̀rí pó dá ọ̀dọ́ ní ọmọ gbé ọ̀dọ́ lọ́wọ́ sókè ẹ̀yin àgbààgbà tẹ́ wà nù ilé tẹ́ mọ ihun tá à ń ṣe yìí ẹ̀yin lẹ̀ ń kún wa lọ́wọ́ tẹ́ ń ràn wá lọ́wọ́ ọ̀pọ̀ èèyàn rí stúdíò Déyínká ó jẹrin gidi ó dùn ún wò èsì ń bẹ́ẹ̀ fáànù ń gbá sí wa lábẹ́ ń gbá sí wa lórí ọpọlọ tútù mímọ̀ ṣe àwa náà kọ́ Ọlọ́run ló fi ẹ̀yin èèyàn kan kẹ́ wa ẹ bá ń gbárùkù ti fẹsẹ̀ múlẹ̀ ẹ bá ń dá sí stúdíò tiẹ̀ náà kó dùn ún wò kó dùn ún rí ju tèmi lọ ẹ gbọ́ mi dáadáa o kó dùn ún wò kó dùn ún rí ju tèmi Adéyínká Àyìndé lọ mọ́ní àfùláhà làwọn àfa fẹsẹ̀ múlẹ̀ sọ pé mọ́ní àfùláhà wọn lẹ́ni ọ fẹ́ là fẹsẹ̀ múlẹ̀ ní mọ́ àfùláhà wọn ní kò lè ṣàdédé là o ilá bìsúkú bá tì mọ́ ní àfùláhà wọn láfi kọ́ lọ lọ́sẹ̀ pọ̀ máwọn tó bá ti lànú ayé fẹsẹ̀ múlẹ̀ lọ́sẹ̀ pọ̀ máwọn àgbààgbà Déyínká èmi náà fún àwọn àgbààgbà ṣeré àwájọ ńlọ́sẹ̀ pọ̀ mọ́ra wa ẹsẹ̀ wa ò ní í já pàtì fẹsẹ̀ múlẹ̀ òkè táwọn òyìn àjọmọ́ débẹ̀ ni nǹkan kan ò ní í ṣàlàáfíà yín fẹsẹ̀ múlẹ̀ dárúkọ yín fáwọn èèyàn lẹ́ẹ̀kan sí káfí yẹn yọ̀ǹda yín. orúkọ tèmi ò yí padà Fẹ́mi ọmọ Ògúndèyí tí gbogbo èèyàn mọ̀ sí fẹsẹ̀ múlẹ̀ náà ni. àní wárawátì Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ẹ wo ẹjẹ́ ń forin arò yìí kí n fi jáde kúrò lórí ètò lónìí torí pé ohun arò ni wọ́n fi kọ́ lárò làádárò ẹni rẹ tó bá lọ ẹ gbọ́ arò tí ń bẹ lábẹ́ òkúta wọ́n nígbà yẹn béèyàn bá ti rìn lọ́ọ̀lù tó nù tí wọ́n bá ti rí mọ́tọ́jọ́nà arò lọ́gbà àgbà lárò làádárò rú ẹni bẹ́ẹ̀.